ìgbádùn ìtàn ìlú Oyin. Apá kẹta, ẹ ti jẹ àdó, Oyin gbọ́dọ̀ ta yín. Bí bàbá yìí ṣe ń bọ̀, ó ń bọ̀ fìrìgbọ̀n fìrìgbọ̀n fìrìgbọ̀n, ojú ẹ̀ le kókókó, ó tẹjú mọ́ mi. Lẹ́sẹ̀ kan náà, àwọn ọmọkùnrin méjèèjì tó dúró lẹ́gbẹ̀ẹ́ mi, ìkíní fa apá ọ̀tún, ìkejì fa apá òsì, wọ́n bá ń fà mí lọ sọ́nà ọ̀dọ̀ bàbá. Bí bàbá yìí ṣe débi kànga yìí, ó dúró ṣì í. Bí wọ́n ti wọ́ mi dé ibi kànga yìí, bàbá yìí gbójú sókè, ó nawọ́ sókè, bẹ́ẹ̀ ni àdá ló yọ sí lọ́wọ́. Kó gbé idà yìí wálẹ̀ láti fi gé mi ní orí. Bẹ́ẹ̀ ni èrò wá láti ibi tí kò yé mi. Àkókò rẹ̀ kò tó, àkókò rẹ̀ kò tó, àkókò rẹ̀ kò tó. Ara kan bàbá yìí, ó mú idà yìí, ó jù padà sókè, idà náà sì parẹ́. Bàbá yíjú padà, bẹ́ẹ̀ lọ ọ̀rẹ́ mi jáde wá. Ọ̀rẹ́ mi náà ń bọ̀ lọ́dọ̀ bàbá, òun àti bàbá jọ pàdé láàrin ọ̀nà. Bàbá bí léèrè, níbo ló ti rí eléyìí? Ó sì dá bàbá lóhùn, ó pàdé èmi láàfin ni, ààfin láti jọ pàdé, ibẹ̀ láti ríra. Gbogbo ni mo pè é, ààrẹ tó wà nínú ìlú yìí, ẹ lọ kó wọn wá. Gbogbo ààrẹ tó wà nínú ìlú yìí, gbogbo wọn ti jẹ àdó, Oyin sì gbọ́dọ̀ ta wọ́n. Ẹ má gbàgbé, ní ọdún kọ́dún tí ọba Oyin bá ṣetán láti tún mú kí Oyin pọ̀ sí, á fò sókè. Tó bá sì ti ń lọ bí ọgbọ̀n àwọn oyin tó jẹ́ akọ, wọ́n á fò tẹ̀lé. Wọ́n sì ti ń fò tẹ̀lé lọ, bẹ́ẹ̀ ni wọ́n máa bá ọba Oyin ṣe pọ̀. Wọ́n sì ti ń bá ọba Oyin ṣe pọ̀, ṣé ń gbọ́ mi? Bẹ́ẹ̀ ni wọ́n máa jábọ́. Bọ́n ti ṣe ń jábọ́ ni wọ́n máa kú. Gbogbo ọkùnrin tó ti fẹ́ wa ní ọmọbìnrin nínú ìlú yìí, àkókò tó fún wọn láti gba ẹ̀san nínú ayé wọn padà. Wọ́n gbọ́dọ̀ máa kú ni. Ọmọkùnrin 30 ni mo fẹ́ lò. Bọ́ sínú ìlú, kò sí lọ bá mi mú wọn wá. Ọ̀rẹ́ mi súnmọ́ mi, ó wò mí. Orí ẹ máa yọ ọ́. Máì tí ìyá yọ ọ́. Bí mo ti ṣe ń wọ yìí, kọ́gbọ̀n ọjọ́ tó pé wàá dẹni ìgbàgbé. Bẹ́ẹ̀ ni wọ́n wọ́ mi padà síbi tí mo jókòó sí. Ibi tí wọ́n fi mí sí, mo mí túketúke, ẹ̀rù ń bà mí. Gbogbo abẹ́ mi ti tutù pátápátá. Bí ìtọ̀ ni o, bí òògùn ni o, mi ìmọ̀ tó jẹ́ nínú ẹ̀. Ṣùgbọ́n kí n sòótọ́ fún yín, mi ìmọ̀ tó ń ṣe mí mọ́. Gbogbo ara mi ń gbọ̀n pìpìpìpìpì. Bí mo ṣe ń gbọ̀n lẹ́nu ni mò ń gbọ̀n létè, ni mò ń gbọ̀n lára. Kí ló dé? Irú wàhálà wo ni mo kó sí? Nítorí kíni? Nítorí ààbò. Orí mi o, ẹlẹ́dàá mi o, àkókò tó, ẹlẹ́dàá ìyá mi lọ́run. Ìyá mi, má sùn, ṣàánú mi, wá kó mi yọ nínú wàhálà yìí. Tí n bá lè yọ nínú wàhálà yìí, tí mo lè yọ ní fìtínátì yìí, ìyá mi, màá máa rántí rẹ̀, màá máa ṣe sàárà fún ọ. Orí mi o, ẹlẹ́dàá mi o, níbo ni màá ru wàhálà yìí gbà? Bẹ́ẹ̀ ni mo bú sẹ́kún, mo bẹ̀rẹ̀ sí ní ké, mo ń ké lóhùn rárá, mo ń bẹ̀bẹ̀, ẹ jọ̀ọ́, ẹ jẹ́ máa lọ, ẹ fún mi láàyè, ẹ má pa mí. Ṣùgbọ́n gbogbo ìdáhùn kò bọ́ sí wọn létí. Àwọn ọmọkùnrin méjèèjì, wọ́n ti mú okùn, wọ́n ti so mí lọ́wọ́, wọ́n ti so mí lẹ́sẹ̀. Mo wá ń wò páíkó, mo ń wò bí ẹran tó bọ́ lọ́wọ́ ọlọ́dẹ. Níbi tí mo ti ń wò páíkó, tí ìmọ̀ tí màá ṣe, bẹ́ẹ̀ ni wọ́n kó àwọn ọkùnrin lórí kan dé. Ní kíákíá ni wọ́n ti rérò, wọ́n ti kó wọn dé. Ká tó wí ká tó fọ̀, wọ́n de mẹ́ta mọ́lẹ̀ lọ wọn. Wọ́n mú kan ní wọn, ó di ibi kànga yìí. Bí bàbá ṣe jáde tó nawọ́ sókè, àdá yìí jáde, fáì ló gé orí ọmọkùnrin yìí, ó já sínú kòtò. Gbígi kí lè léyìí, kí lójú mi rí? Lẹ́sẹ̀ kan náà, ojú mi fẹ́ lè yọ kúrò ní agbárí mi.
lẹ́rù ń bà mí ní mò ń gbọ̀n pé ṣé bí wọn ló ṣe bẹ̀rù náà lórí ilé bẹ́ẹ̀ ni bàbá ìkọjú padà sáwọn mẹ́ta tó kù ó ní ìyókù tún dọ̀la ẹnìkan ní ọjọ́ kan 30 ọjọ́ la gbọ́dọ̀ fi bẹ́ orí. àwọn àrè tó fẹ́ wa lọ́mọ nínú ìlú yìí ẹ ti jẹ́ àdó onígbọ́dọ̀ ta yín ẹ ti gbádùn àwọn ọmọ wa lóbìnrin ẹ ti ṣe wọn bó ṣe wù yín ẹ ti ṣe ohun tó wù yín pẹ̀lú ọba oyin náà gbọ́dọ̀ gé nǹkan abẹ́ yín kúrò àkókò tó láti gbẹ̀san tẹ́ ẹ ṣe láìpẹ́. ọkùnrin kan àti obìnrin kan wọ́n fa àwọn méjèèjì tùrùtùrù wọlé bẹ́ẹ̀ lọmọkùnrin yìí ń pariwo kí lẹ́sẹ̀ mí lọmọbìnrin náà ń pariwo pé ìyí tó fẹ́ ṣe yìí ò dáa ṣé nítorí pé mi ò fi ọ láti bí ọdún 7 sẹ́yìn kò dáa má gbẹ̀san tí òye ó gba èmi ṣàkọni mo ní pé kíkì ní abẹ́ rẹ̀ ó kéré bẹ́ẹ̀ lọ́rẹ́ mi sọ ìgbàjú sọ́mọbìnrin yìí báyìí àánú ọmọbìnrin náà ṣe mí ìgbà náà ni mo rántí pé ọmọbìnrin tí ọ̀rẹ́ mi sọ̀rọ̀ rẹ̀ fún mi rèé òun àtọkọ rẹ̀ ọmọbìnrin yìí ń jà fitafita wípé kán má fọwọ́ kan ọkọ òun láàrin ìṣẹ́jú kan bẹ́ẹ̀ lọ́mọkùnrin lọ so lọ́wọ́ lọ so lẹ́sẹ̀ lọ tún gbé iná sẹ́gbẹ́ kan mo ní kiri ìlú ńlá rèé ìlú tí yóò gbọdọ̀ wọ̀ rèé mo wọ̀ ní eléyìí náà Elédùmarè wá kó mi yọ o ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ láàrin ìṣẹ́jú sí ìṣẹ́jú ni kò pẹ́ ló tún kó àwọn kan dé ìjẹ́ màá lè bọ̀ níbí ẹ ṣàánú mi ẹ̀yin abiyamọ bí ọ̀run o ẹ máa bá mi gbàdúrà ẹ máa bá mi bẹ̀bẹ̀ kọ́ ló ń jẹ lè bọ́ inú rògbòdìyàn yìí là wà tí ilẹ̀ fi ṣú ìgbà tó di pé ilẹ̀ ṣú tán wọ́n gbóúnjẹ wá fún gbogbo wa ìta náà ló fi wá sí wọn ti ẹ̀já wọlé wọn ò kó akóòmí tá a wá o wọn kó gbogbo wa papọ̀ wọn gbóúnjẹ fún wa olúkúlùkù oúnjẹ rẹ̀ kò sẹ́ni tó lè jẹun ta ní ń gbọ́jọ́ ọkú rẹ̀ tínú ẹ̀ ń dùn ta ní ń gbọ́jọ́ ọkú rẹ̀ tí ó yayọ̀ mi ò tí ì rò nítàn olúkálùkù wa ń wò àwọn oúnjẹ a lè jẹ à ń wúra wa kò sí ní ta lè ṣe ọwọ́ ara wa kò lè ṣe é tó ẹnikẹ́ni mo tilẹ̀ gbìyànjú mo sódì síwájú díẹ̀ kò nítumọ̀ ẹjọ́ kò nítumọ̀ gbogbo ìgbìyànjú mi kò nítumọ̀ mi ò mọ ohun tí mo lè ṣe mo wá ń wò nínú àwọn 4 tó kù ọkọ ọmọbìnrin ó wojú mi lọ́ọ̀kan kò mọ tó lè sọ ó wò mí títí kò mọ tó lè wí èmi náà ń wò kí ló ṣẹlẹ̀ ní ìmọ̀ tí mo máa ṣe ní ìmọ̀ tí máa sọ àṣàwòrà wa láàrin ọ̀gànjọ́ òru nígbà tí òṣùpá ti kan rí tóṣùpá ti ń rebi àti wọ̀ bàbá arúgbó kan wọnú ọgbà yìí kára bàbá arúgbó tó wọnú ọgbà kí ni bàbá arúgbó wa ṣe ẹ jẹ́ ká má ṣàláì wá sórí ìkànnì ní gbogbo ìgbà ẹ jẹ́ ká máa bá ìtàn yìí lọ ẹ̀kọ́ pọ̀ tá ó kọ́ nínú ìtàn yìí bàbá arúgbó dé iṣẹ́ bàbá arúgbó wa ṣe ẹ fẹ́ mọ̀ ẹ pàdé mi ní orí ẹ́písọ́ọ̀dù 4 ibẹ̀ láti mọ tá bàbá arúgbó kí bàbá arúgbó wa ṣe ẹ má gbàgbé o ẹ máa share ni o ẹ subscribe tẹ bá subscribe ìyẹn ló lè ràn wá lọ́wọ́ ìyẹn láti lè máa sún síwájú sí ẹ comment kí lè rọ ọkàn yín lórí ìtàn sọ yìí lórí ìtàn yìí tó bá tún fún àfihàn ìgbà mìíràn ẹ pàdé mi ẹ ṣeun o.